gọ́ngọ́ sọ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2024 ní agbègbè ìdí-òrì àti ìdí-àbà nílùú abẹ́òkúta nípínlẹ̀ ògùn. mánigbàgbé sì ni ọjọ́ náà jẹ́ fún ọ̀kan lára àwọn ìlúmọ̀ọ́ká òṣèré tíátà àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ilẹ̀ wa Yomi Fabiyi. ọjọ́ náà ni ayẹyẹ ṣíṣí ilé olówó ńlá kan tí Yomi kọ́ ságbègbè ìdí-òrì lópòpónà tí wọ́n sọ lórúkọ rẹ̀ Yomi Fabiyi Street wáyé. oníbejì ní patí ọjọ́ náà bí wọ́n ṣe ń ṣí ilé funfun kìnìún tó kọ́ ọ̀hún, bẹ́ẹ̀ ni ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ wáyé lọ́jọ́ náà. ìdùnnú sì ṣubú layọ̀ fún Yomi. bó tilẹ̀ jẹ́ pé agbègbè tuntun kan ní ilé náà wà, síbẹ̀ láti àṣálẹ́ ọjọ́ túsídẹ̀ẹ́ ní ìpalẹ̀mọ́ pọ̀pọ̀ ṣìnṣìn ti bẹ̀rẹ̀ táwọn àlejò sì ti ń dé lọ́lọ́kan òjọ̀kan títí kan àwọn ọ̀rẹ́ àti olólùfẹ́ rẹ̀ tí wọ́n tẹkọ̀ létí wá láti ìlú òyìnbó. lẹ́yìn táwọn aláàfáà ti ṣàdúrà sí ilé náà tí wọ́n sì yà á sí mímọ́, ọ̀kan òjọ̀kan àdúrà bẹ̀rẹ̀ sí rọ̀jò sórí Lárìnlọ́ọ̀dù tuntun, àgàgà nígbà tí bàbá rẹ̀ alàgbà Fábíyì ṣàdúrà fún un. Yomi kò lè mú un mọ́ra, ó bú sẹ́kún. wọ́n ní níṣe ló rántí ìyá rẹ̀ tó ti dolóògbé. níṣe ni gbogbo inú ilé àti àyíká rẹ̀ kún fọ́fọ́ fáwọn àlejò, àwọn onítíátà bíi Yínká Quadri, Taiwo Hassan táwọn èèyàn mọ̀ sí Ògògó àtàwọn míì tí wọ́n wá yẹ́ Yomi sí. gbọ̀ngàn ayẹyẹ ńlá kan tó wà lágbègbè ìdí-àbà ní ètò kan láti ṣe àwẹ̀jẹwẹ̀mu àti patí ọjọ́òbí ti wáyé. wọ́n fi fọ́tò Yomi lóríṣiríṣi dábìrà sí tinútòde gbọ̀ngàn náà. láti nǹkan bíi aago 2 ọ̀sán sí làwọn àlejò ti ń dé. yàtọ̀ sí Yínká àti Ògògó, lára àwọn òṣèré tó wá lọ́jọ́ náà ni Táyọ̀ Àmọ̀kádé tí wọ́n ń pè ní Ìjẹ̀bú, Fọlúkẹ́ Dáramọ́lá, Ṣọlá Kòsọ́kọ́ àti gbajúgbajà akéwì ní Sulaimon Ayílára tí wọ́n ń pè ní Àjọbíèwé. ọ̀kan òjọ̀kan ẹ̀fẹ̀, àwàdà, ìran àti àṣà ló gbòde. Yomi àti ọmọ ìrìnsẹ̀ rẹ̀ tún di ìran àpéwò nínú aṣọ àlà tí bàbá àtọmọ náà wọ̀. lẹ́yìn náà ni eléré ọjọ́ náà Súlé Àlàó Màláíkà da ìlú bolẹ̀ táwọn èèyàn sì bu ijó sára gidi. Aláròyé fọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò nípa Yomi Fabiyi àti oríire rẹ̀ ọjọ́ náà. èyí lohun tí wọ́n sọ. orúkọ mi ni ọba ìṣẹ̀ṣe Ifárótìmí Adéfágbọ́lá Balógun. èmi ni mo jẹ́ patron fún Olúwàńbẹ Community CDA. Yomi Fabiyi, níjọ́ tí mo ti mọ̀ mo rí pé ọmọ tí wọ́n bí dáadáa tí wọ́n bí ń léèrè ni. ó jẹ́ ọmọ tí wọ́n kọ́ tó dẹ̀gbẹ̀kọ́, nítorí pé ká bí ni ká tọ́ ni kò tó ká gba ẹ̀kọ́. ọmọ tó gba ẹ̀kọ́ dáadáa tó jẹ́ ọmọ alálùbáríkà òun ni Yomi Fabiyi. oríṣiríṣi àlejò òun la ti ń gbà nínú communities tẹ́lẹ̀. èmi ni àkọ́kọ́, èmi ni mo tẹ ìlú community, èmi ni mo tẹ̀ dó. èmi ni mo kọ́kọ́ tẹ community ìdó kí a tó sọ ní Olúwàńbẹ. nígbà tó dẹ̀ ti di pé Ọlọ́run ti sọ pé kí Yomi Fabiyi náà wá darapọ̀ mọ́ wa ń bì, gbogbo nǹkan tí mò ń rí nípa ẹ̀ ipa rere ni. ó ń hùwà ọmọlúwàbí, ọmọ tí wọ́n kọ́ nílé rere. kí Elédùmarè ọba ọlọ́jọ́ èní kó túbọ̀ máa bá mi gbé ọmọ náà ga. èròǹgbà mi lórí ẹ̀, èrò tó dáa tó sunwọ̀n ni, nítorí tí ọmọ ẹni tó bá dáa káwí èèyàn gbọ́dọ̀ fi ṣe aya. èròǹgbà mi lórí ẹ̀ bí mo ṣe ń ṣe ní ọkàn tinútinú fún ni pé ó ti ṣọdún ọdún ni, ó máa ṣe tẹ̀mí. á lé owó, á lé ọmọ, eléyìí tó fẹ́ ṣe kò ní fi káyé pódìgbò ṣe. arọ abẹ̀yìn wẹ̀rẹ̀kẹ̀, adífá fún wọn níṣokùn ọmọ arọ́mọ ṣe. wọ́n ń ṣọdún ọdún ni wọ́n náà lè ṣe tẹ̀mí ni wọ́n ń dá fásì. a ti ṣọdún ọdún ni a ó ṣe tẹ̀mí. arọ abẹ̀yìn wẹ̀rẹ̀kẹ̀, ará aṣokùn arọ́mọ ṣe. Yomi Fabiyi ó ti ṣọdún ọdún ni wàá ṣe tẹ̀mí, wàá lé owó, wàá lé ọmọ. ìgbà alẹ́ a máa lékún, àwo ilé a máa lékún. gbogbo oore tó fẹ́ nú ilé ayé tó tún fẹ́ ní lọ síwájú sí i, ó túbọ̀ máa tó ẹ lọ́wọ́. ọ̀tẹ̀ tó wá darapọ̀ mọ́ wa ní Olúwàńbẹ community tá a jọ fẹ́ máa gbé
ara ò ní ní ẹ́, ara ò ní ní ẹ́, ara ò ní ní àwa náà, a ní kábàámọ̀, ìwọ náà ní kábàámọ̀. Èyí tí mo wí lé ní ó ti dàṣẹ bẹ́ẹ̀ ni ó rí o. Orúkọ mi ni Abíọ́lá Olúwafẹ́mi Ògúnwálé. Pẹ̀lú agbára Ọlọ́run, èmi ni chairman la Waterway Oluwanbe community. Mr. Yomi Fábíyì, mi ò mọ̀ wọn púpọ̀ bẹ́ẹ̀, wọn bá tí mo mọ̀ ó tó sọ púpọ̀ nípa wọn. Bá ṣe ń sọ̀rọ̀ yìí látìgbà tán ti padà dé, èmi àti wọn ò tí ì rojú ríra sójú báyìí sọ̀rọ̀, ṣùgbọ́n almost every day la máa ń sọ̀rọ̀ lórí fóònù. Láì kò débì báyìí wọ́n ti nífẹ̀ẹ́ láti dá sí ọ̀rọ̀ community. Ilé ló jẹ́ kí èmi náà ní interest nínú wọn wípé tí a bá rí èèyàn tó nífẹ̀ẹ́ láti dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní community, mo máa ń nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́rú àwọn èèyàn bẹ́ẹ̀. So òun ló jẹ́ kí ìbáṣepọ̀ wa kí ó bẹ̀rẹ̀ sí dàgbà. Tẹ́ bá béèrè lọ́wọ́ ẹni kankan ní tó wà nínú community, á jẹ́ kó yé yín pé community wa a máa ń ṣe bí ẹbí ni. Nígbà tí mo mọ̀ ká pátì wípé bóyá jẹ́ ẹni tí ìlú mọ̀ ká, a máa ń gba àwọn àlejò níbí báyìí. Nígbà tá a bá ti wá rí ìyọ̀bí inú wa dùn wípé ó tún máa mú orúkọ community wa, ó tún máa mú gbòòrò sí ni. Ilé yẹ pé nígbà tá a gbọ́ pé wọ́n ralẹ̀ sí bí báyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí kọ́lé, gbogbo àwọn tí ò mọ̀ orí gan wọ́n bá wọn lọ́wọ́ sí wípé wọ́n gbọ́dọ̀ ṣàṣeyọrí. So ni wọ́n dẹ̀ dùn wípé wọ́n bẹ̀rẹ̀, wọ́n dẹ̀ parí ẹ̀. Àwọn náà dẹ̀ lè sọ pé tí wọ́n fi bẹ̀rẹ̀ tí wọ́n fi parí ẹ̀, àwọn kan yàdá wá tàbọ̀kọ́ wá wípé wọ́n dáhùn láàmú bọ́ máa ń ṣe ní community, kò sí irú ẹ̀ níbí báyìí. So inú wa dùn wípé wọ́n ṣe àṣeyọrí. Ní àkọ́kọ́ ní tọjọ́ bí, Bíbélì ní pé ẹni tó bá rí ọjọ́ kan ọjọ́ ayé ẹ̀ ó yẹ kó dúpẹ́. So mo bá wọn dúpẹ́ torí mo sure pé gbogbo àwọn tó jọ bẹ̀rẹ̀ ní kékeré kan náà jọ wà dòní. So wọ́n kú oríire, mo bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dẹ̀ gbàdúrà wípé àṣeyṣẹ́ mi fún wọn, wọ́n á ṣe èyí tó pọ̀ jù lọ ní ọjọ́ ayé wọn nínú àlàáfíà, nínú ọrọ̀ àti nínú àwọn àṣeyọrí tó máa ṣe. Dẹ̀ nípa ti ilé yìí, mi ò mọ ìtàn ti kọ́ o, bẹ̀ mo ṣá mọ̀ wípé wọ́n máa tẹ̀síwájú nínú nǹkan rẹ̀ ni. Ọlọ́run máa gbé wọn ga débi wípé wọ́n á máa kọ́lé láti fi tọrẹ fún èèyàn. Orúkọ mi ni Mr. Yusuf Azeez Olúwàgbénga. Ní agbára orí ọ̀fẹ́, èmi ni secretary community Oluwanbe committee lọ́jọ́ tó ní. Actually, a mọ̀ wọ́n, àti mọ̀ wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ ohun celebrity òṣèré orí ìtàgé. Bọ̀ṣá nígbà tí ọmọ wa sí ilẹ̀ ọ̀dọ̀ wa nígbà yìí pé fẹ́ wá ra ilẹ̀, inú wa dùn dáadáa pé a máa ní èèyàn jàǹkànjàǹkàn sí ní ìlú community wa yìí. Mr. Yomi Fábíyì, apart from pé àti mọ̀ wọ́n ní online tẹ́lẹ̀tẹ́lẹ̀, but ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó jẹ́ onírẹ̀wàlẹ̀ tí wọ́n ń gbéraga, tó jẹ́ pé ó máa ń gba tọmọdé àgbàlagbà lálejò, oníràwẹ̀ ẹ̀lẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láwùjọ. Torí mo ti meet wọn personally dáadáa, wọn ò ṣe bẹ́ẹ̀ pé mo kéré sí wọn rárá. Wọ́n kí mi bí àgbàlagbà lẹ́yìn pàjọ jẹ́ méètì ni. Bẹ́ẹ̀ mo ṣe mọ̀ wọ́n sí. Mo dẹ̀ gbàdúrà pé lágbára Ọlọ́run, ọgbọ́n ìmọ̀ àtòyé tọ́lọ́run fún wọn, ó tún máa lékún sí kò lè wálẹ̀ lágbára Ọlọ́run. Ní agbára Ọlọ́run, ilé tọ́kọ̀ yìí kò lè jáṣẹ mọ́ fún wọn lágbára Ọlọ́run. Ìkan wọn máa lésì ni. Actually ẹlẹ́nkejì ni pé ọjọ́ ìbí wọn tó ń ṣe lé ní ìgbà ọdún kan ni wọn lè fẹ́ ọdún eléyìí ṣe àṣemọ́ lágbára Ọlọ́run. Gbogbo ibi tó wo kan rẹ sí àbí tí ọ̀wọ́ kan rẹ sí, wọn máa lẹ́kan sí wọn bá rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Orúkọ tèmi ni Ìyáàfin Alájà Adéjọkẹ́ Jimoh, tí mo jẹ́ women leader community Oluwanbe. In fact, mo fẹ́ lè sọ yí pé ní tí ẹmọ bínú mi ṣe dùn tó, because kí àwọn èèyàn pàtàkì tí wọ́n ń gbórúkọ wọn káàkiri kan wà ní community wa yìí. Inú mi dùn gan, inú mi ó so dùn gan nígbà tí mo gbọ́ pé Yomi Fábíyì mo nínú ṣé ní community wa yìí náà. So in fact mo really happy. Ọlọ́jọ́ bí òní ó jẹ́ èèyàn kan tó jẹ́ yí pé ó wà kind, ó já láàánú ènìyàn, ó dé ara ẹ̀ dẹ́ yọ̀ mọ́yàn látìgbà tó ti dé sí àdúgbò wa ń bí báyìí, gẹ́gẹ́ bí a ti darapọ̀ tóun náà ti wà pẹ̀lú community wa ń bí. In fact pé àfi bí ẹni pé bóyá àtijọ́ wà tipẹ́tipẹ́ níbì kan tẹ́lẹ̀. So gbogbo àtọmọdé àtàgbà àtonílé àtàlejò gbogbo wa la like ẹ̀ because ó familiar pẹ̀lú everybody wa. Lágbára Ọlọ́run, ọlọ́jọ́ bí èní ìyẹn Yomi Fábíyì tó ń ṣe ọjọ́ bí léni yìí, á dàgbà á dògbò, ìgbà ọdún báyìí ọdún kan ni, á dẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àjọ pẹ́pẹ́pẹ́ ní community Oluwanbe wa yìí, tájọ máa fi ayọ̀ tá máa fi jágbà, a máa fi sílé ọjọ́ ìbí, ìgbéyàwó ọmọ,
ká ṣe birthday fọ́mọ àjọ máa fi jágbà ní community wa ni a dẹ̀ máa rí ohun rere àtún máa fi bá wara wa ṣe. Orúkọ mi ni Olúwatóyìn Kúforíjì. Bàbá ọkọ mi ni Yomi Fabi. Ọkọ mi tó dáa ni, èèyàn dáadáa òun ni wọ́n jẹ́. Inú mi dùn, mo tún wá ń kọrin, mo ti jí kọrin yẹn láàárọ̀ ìgan pé kì í ṣe mi mọ̀ ọ́ ṣe, kì í ṣe agbára wa, kì í ṣe títóbi wa lẹ fi dá wa sí o bàbá, nítorí pé wọ́n tún ṣe ọjọ́ bí lónìí, wọ́n tún ṣe ìṣílé lónìí. Inú mi dùn gidi. Nígbà gbogbo mo ń gbàdúrà títí wá tún di ìdájí òní mo tún ti pray fún wọn, a tún fẹ́ gbàdúrà sí àdúrà yẹn dẹ̀ ti gbà. A dúpẹ́ fún Ọlọ́run. Yomi Fabi, Alhaji Lukman Yomi Fabi, lágbára Ọlọ́run ẹ̀mí yín á gùn, ọjọ́ yín á dalẹ̀ o, wọn ní wáyín tì lágbára Olódùmarè, ọmọ yín á yè lágbára, eré wọn máa lé sí ni lágbára Olódùmarè. Igba ọdún ìṣẹ́jú kan ni, ní gbogbo ìgbà wọn ní mọ̀ nira torí aláàánú ni, èèyàn re ni lágbára Ọlọ́run. A máa lọ rí, a máa bọ̀ rí, kékeré lélẹ̀ tó máa jẹ́ ní orí tọ́lọ́run tó máa bá mi ṣe fún wọn lágbára Ọlọ́run. Bóyá nílẹ̀ ń bí nílé ń bí wọ́n tún máa ní lókè òkun lágbára Olódùmarè. Bó ṣe máa rí nìyẹn. Mo wá ń fi ìsìn kí wọ́n pé ọkọ mi ni o, ọkọ mi Yomi Fabi ìjàmọ̀ ọmọ epo ń pọ́n roro ọjà ń rẹ̀ dòdò onímọ̀gùn ní képo má pọ́njú òun lọ́mọ abépo kílẹ̀ wà. Ọkọ mi à ń torí ọ̀jàjà ọjà ní mọ̀gùn, à ń torí ọ̀jàjà ọjà níta ló ń pọ́kọ lẹ́kùlé wọn á pọ́kọ epo rẹ̀ lórúkọ tá à ń pọ̀ jà. Ẹ jọ̀ọ́ in fact bá ní kí n máa kì í lọ ẹ lè understand bínú mi ṣe dùn tó. Mi ni Chief Museleu Akínrínọlá tí mo jẹ́ babalọ́jà ìlú Ìdíòrì ní abẹ́ ọbalẹ̀ wa Dáúdà Adégbóyèga Àjàlá tó jẹ́ baálẹ̀ ògbòlú Ìdíòrì. Àjọṣe tá a ní pẹ̀lú Yomi Fabi yìí pọ̀ kọ́nà bá ba àjọṣe náà jẹ́ tó dá àtijọ́ wà láti Èkó tá a fi dé Abẹ́òkúta tí mo fi bá wọn gẹ́ẹ̀tì ilẹ̀ ní ilé bàbá wa ń bí, ilé bàbá mi ń bí báyìí Akínrínọlá family lọ́ra lẹ̀ lọ́wọ́ ẹ̀ ń bí. Inú dẹ̀ wá dùn pé ó ṣàṣeyọrí lórí ilẹ̀ náà torí ẹni tó bá ṣe nǹkan tó ṣe tó yìí tó dẹ̀ ṣàṣeyọrí lórí ilẹ̀ náà ká dúpẹ́ fọ́lọ́run Ọba. Mo fi eléyìí fi kí Yomi Fabi ìyàtọ̀jọ́ bí ẹ̀ tó ń ṣe ní èní yìí. Ọlọ́run ní dẹ́mi ẹ̀ légbodò, Ọlọ́run ní dẹ́mi ẹ̀ légbodò. Gbogbo wa tó ń wù Ọlọ́run ní gba ìwà lọ́wọ́ ẹ̀ o, torí ẹ bá gba ìwà lọ́wọ́ ẹ̀ ẹni tó ń yẹn Ọlọ́run ti kẹ̀yìn sí wa, aráyẹn kẹ̀yìn sí wa o. Ìwà rẹ̀lẹ̀ tó ń wù fún ọmọdé fún àgbàlagbà, tó bá rọmọdé àpọ̀nlé tó rágbàlá àpọ̀nlé. Àwọn èèyàn gan wò yí pé nínú àdúgbò ẹni celebrity wo ló wà nínú àdúgbò tó jẹ́ pé àwọn òrìrú ẹ̀rẹ̀ kò ṣe gbéraga wárí léyìí àti ìjọbalẹ̀ tó wárí yọ̀n rà. Èmi wá ń sọ kan fún mi ní ìbíǹbì ló máa ń ròyàn torí ohun tó ti bí ìwà yẹn ló ń jẹ jáde lára tó bí àgbàtọ̀ àlékò náà tọ́lọ́ tẹ̀sí gbogbo yìí náà tó bó ṣe tó yìí bó ṣe ń ṣe náà nìyẹn, so kò lè jọ èmi lójú torí mo ṣe ń gbàdúrà pé ìwà yẹn kọ́ ló máa gbà lọ́wọ́ ẹ̀. Orúkọ mi ni Comrade Àgẹ̀dùn Kẹ́hìndé Stephen, woman rights activist ni mí. Àjọṣepọ̀ ìmọ̀ àti Yomi ó ti rìn jìnnà díẹ̀ torí àtòkọ sí àwa tá à ń jà fún ẹ̀tọ́ ọmọ ìlú táwọn olóyìnbó mọ̀ sí woman rights activist. Adẹ̀tújọ jà fún àjọṣe advocacy colleague ẹ̀ ni èyí tó wà láti Mọ̀ọ́lé Bàbá Ìjẹ̀ṣà. Àjọ wà nígbà ìgbà ọ̀rọ̀ EndSARS nílùú Aláwùsá lẹ́kọ̀ọ́, so ìrìn àjò ìmọ̀ àti ẹ̀ àti ideology wa thinking wa ó jọ mọ́ra wọn. Èní jẹ́ ọjọ́ tó jẹ́ pé ọjọ́ tó ní àpẹẹrẹ tẹ́bátẹ̀ máa wò lórílẹ̀‐èdè yìí náà. Èní ni May 1st tí gbogbo ìlú ẹsẹ̀ àtọwọ́ láti jókòó kọ́ sinmi láti ro ìtẹ̀síwájú ọ̀rọ̀ ìlú. So wọ́n wá tó wá jẹjọ́ tó bí òun náà sí tó tún wá ń ṣe ayẹyẹ ọjọ́ ilé àtọjọ́ òbí, ìjọ tó ní àpẹẹrẹ tá a lè gbàgbé ni. So gẹ́gẹ́ bí ọ̀rẹ́ Afẹ́nifẹ́re
mo láti wá bá a yọ̀ láti identify pẹ̀lú ẹ̀ torí òun lòun ṣèyàn bẹ́ẹ̀. Ó ti tẹ̀lé ẹ̀ tuntun lónìí gbogbo àyíká ló ń dán bí gbogbo ẹyin yìí a ò lè sin síbẹ̀ a ò lè gbòkó ọmọ ẹ̀ wá bẹ̀ a lè gbọ́ aboró lórí ẹbí lórí ará lórí aya èyí tó jọjọ́ ìbí àtọjọ́ ìṣílẹ̀ iwájú ló máa lọ kò lè dèrò ẹ̀yìn ẹni wájú ni ìgbéga náà ló máa jẹ́ titi ẹ̀. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV.